Ǹjẹ́ ẹ ti wo apá kìíní àti apá kejì fíìmù Fìtílà? Ẹ ṣáà mọ bí fíìmù náà bí ó ṣe dùn tó. Lénìí ni wọ́n rìlíìsì apá kejì fíìmù Fìtílà. Lénìí ó sì nǹkan tí a fẹ́ sọ nípa fíìmù Fìtílà. Ǹjẹ́ ẹ ti wo fíìmù náà? Fún àwọn tí ò bá tíì wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Fìtílà lórí YouTube. Lónìí ká tún tẹ̀síwájú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ìdí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Fìtílà apá kẹta. Fíìmù yìí dùn, ó lárinrin, ṣùgbọ́n a ó máa sọ̀rọ̀ nípa kí ni ẹ lérò pé yóò ṣẹlẹ̀ ní apá kẹta fíìmù yìí. Nǹkan tí ẹ bá lérò pé yóò ṣẹlẹ̀, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.